A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ tó ga jùlọ ti fi ìdájọ́ pamọ́ fún ẹjọ́ kòtẹ́milọ́rùn tí olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party pé Peter Obi tako ìdájọ́ ilé-ẹjọ́ tribunal tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ni ó jáwé olúborí nínú ìdìbò tí ó kọjá. Ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí adájọ́ John Nyang Okoro darí lẹ́yìn tí wọ́n fi etí sí ìgbẹ́jọ́ àwọn olùṣẹ̀san sọ wípé àwọn yóò kéde ọjọ́ ìdájọ́ láìpẹ́. Lára àwọn ìgbìmọ̀ ìdájọ́ láti rí adájọ́ Uwani Aji, Mohammed Garuba, Ibrahim Saulawa, Adamu Jauro, Abubakar Tijani àti Emmanuel Agim. Agbẹjọ́rò Peter Obi, Levi Uzoku rọ ilé-ẹjọ́ láti gbọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn. Agbẹjọ́rò fún àjọ elétò ìdìbò INEC Mahmood nígbà tí ó ń sọ̀rọ̀ rọ ilé-ẹjọ́ láti dá ìgbẹ́jọ́ yìí nù látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Bákan náà ni agbẹjọ́rò Tinubu Wọlé Ọlánìpẹ̀kun àti akẹgbẹ́ rẹ̀ fún APC Akin Olújìmí náà rọ ilé-ẹjọ́ láti dá ẹ̀sùn Obi nù, ṣùgbọ́n ìgbìmọ̀ olùdájọ́ ní àwọn yóò fi ìdájọ́ sí ọjọ́ mìíràn tí àwọn yóò kéde bí ó bá yá. Síwájú èyí ni olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party PDP Atiku Abubakar rọ ilé-ẹjọ́ láti gba ẹ̀sùn tuntun mìíràn tako ààrẹ Bọ́lá Tinubu. Nígbà tí ó ń sọ̀rọ̀ lónìí ọjọ́ Ajé, adarí ikọ̀ agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin Chris Uche ṣe àpèjúwe ẹ̀sùn yìí gẹ́gẹ́ bí èyí tí ó tóbi. Wọ́n ní ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú sàbùkè ààrẹ jẹ́ èyí tí ó tóbi tí ó tún ní agbára, ó sì yẹ kí ilé-ẹjọ́ gbà á wọlé, ṣùgbọ́n agbẹjọ́rò INEC ní kí ilé-ẹjọ́ má fi ààyè gba àgbékalẹ̀ ìwé-ẹ̀rí Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu sọ lónìí wípé àgbékalẹ̀ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ifásitì tí ó bu ọwọ́ lù ní ọjọ́ 6 oṣù Kejìlá yóò bẹ̀rẹ̀ ní oṣù Kínní ọdún tó ń bọ̀. Ààrẹ Bọ́lá Tinubu sọ lónìí wípé àgbékalẹ̀ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ifásitì tí ó bu ọwọ́ lù ní ọjọ́ 12 oṣù Kẹfà yóò bẹ̀rẹ̀ ní oṣù Kínní ọdún tó ń bọ̀. Bákan náà ni ó ṣèlérí wípé gígùnlé ìyanṣẹ́lódì láti ọ̀dọ̀ àwọn olùkọ́ iléèwé gíga yóò di ohun ìtàn. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní tí ó bá máa fi di oṣù Kínní ọdún tó ń bọ̀, ètò ẹ̀yáwó fún ọjọ́ ọ̀la àwọn akẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀. Fún ìdí èyí, kò sí ìyanṣẹ́lódì mọ́. Tinubu sọ èyí nígbà tí ó ń kéde ṣíṣí ìpàdé ọlọ́dọọdún 29th section of the annual January Nigeria Economic Summit ní ilé ìtura Transcorp Hilton ní ìlú Àbújá. Tinubu wá yànnàná àwọn ìgbésẹ̀ wọn láti jẹ́ kí ọrọ̀ ajé dúró déédéé nípasẹ̀ ìfọwọ́wẹ́wọ́ láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn, pàápàá jùlọ láti ẹ̀ka aládàáni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ti apá kan gbajúgbajà ọjà Alábà àti ibi ìpàtẹ ọjà Trade Fair látàrí ìròyìn lórí àìmọ́tótó. Bí àwọn oníṣòwò ṣe dé ibi okòòwò wọn lónìí ọjọ́ Ajé láti tẹ̀síwájú nínú okòòwò, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wọ́n bálẹ̀kùn ní títì pa láti ọ̀dọ̀ àjọ kólẹ̀kódọ̀tí Lagos State Waste Management Authority LOMA. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ẹkùn ti àwọn oníṣòwò ohun ẹ̀rọ inú ilé electronics furniture àti ohun ẹ̀ṣọ́ inú ilé ni ó fara kááṣá ìgbésẹ̀ yìí. Bákan náà ni àjọ Trade Fair, gẹ́gẹ́ bí ìwádìí, alẹ́ àná ni wọ́n tì í pa. Abánitajà kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Gift sọ fún akọ̀ròyìn wípé òun rí wọn nígbà tí wọ́n ń ti ọjà ọ̀hún, kódà òun ṣe àkàálẹ̀ fídíò wọn. Ẹnìkejì tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé wọn kò fu wọ́n lára rárá, wọ́n ní apá kan ọjà yìí dọ̀tí kọjá ààlà. Ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni àjọ LOMA ti fèsì wípé pẹ̀lú àjọṣepọ̀ àwọn agbófinró ni àwọn fi ti ọjà Alábà pa lórí ẹ̀sùn ìdọ̀tí agbègbè. Ó ní àwọn gbé ìgbésẹ̀ yìí pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ Kọmíṣánná fún Agbègbè àti Ìsun Omi Ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ LOMA, wọ́n ní pẹ̀lú gbogbo ìkìlọ̀ lórí ìmọ́tótó, àwọn aláṣẹ ọjà yìí kọtí ikún láti gbé ìgbésẹ̀, ní èyí tí ó fa títì ọjà pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Àgbà ọ̀jẹ̀ tí í ṣe akàwé gboyè lórí ọ̀rọ̀ òṣèlú Pat Utomi ti sọ wípé àwọn ọlọ́rọ̀ nídìí òṣèlú political class gbọ́dọ̀ ní ìyípadà ọkàn, àìjẹ́ bẹ́ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò kú nítorí ohun tí orílẹ̀-èdè ń kojú látàrí iná owó náírà tó ń jó àjúrẹ̀yìn tako owó dọ́là. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lónìí ọjọ́ Ajé ni Utomi ṣàlàyé wípé nǹkan ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ilé ìgbìmọ̀ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ oníkíákíá láti gba orílẹ̀-èdè kalẹ̀ lọ́wọ́ ìdojúkọ kí nǹkan má bàa bàjẹ́ ju báyìí lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn ọlọ́rọ̀ olóṣèlú gbọ́dọ̀ parapọ̀ fi òye wò ó wípé orílẹ̀-èdè ti ń kú lọ. Utomi tẹ̀síwájú wípé bí Ààrẹ Bọ́lá Tinubu kò bá ṣàkíyèsí eléyìí, Nàìjíríà yóò kú, kò nílò láti gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ kí ó tó mọ̀ wípé nǹkan ti yàtọ̀. Ó ní Nàìjíríà gbọ́dọ̀ ṣe àdínkù sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan èlò nítorí kò sí ẹni tí ó máa gba Nàìjíríà gbọ́ pẹ̀lú ìgbé ayé àwọn olóṣèlú bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ilé ìgbìmọ̀. Bákan náà, a gbọ́dọ̀ ṣe ìpèsè ọjà lọ sí òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ ni kò lè lọ sóko mọ́ nítorí wọ́n wà ní ìpàgọ́ àwọn aláìnílélórí. Àwọn tó ń gbìyànjú àti kó ọjà re òkè òkun ni àwọn ẹ̀ṣọ́ ẹnu ibodè tún ń ṣe ìdáwọ́kọ́ fún. Ó ní ó yẹ kí Nàìjíríà mọ̀ wípé àsìkò ti tó láti mú ètò wọ̀nyí lọ́kùnkúndùn kí wọ́n sì kó o kọjá sí òkè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá fi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí mínísítà àná lórí ọ̀rọ̀ epo Diezani Alison Madueke pè tako àṣẹ tí àjọ alámòójútó ìwà àjẹbánu Economic and Financial Crimes Commission EFCC gbà láti gbẹ́sẹ̀ lé ohun ìní rẹ̀ pátápátá. Ìgbẹ́jọ́ tí ó yẹ kí ó wáyé lónìí ni kò lè wáyé látàrí àìsí nílé adájọ́ Iyaun Ekwo. Ilé-ẹjọ́ wá fi ìgbẹ́jọ́ sí ọjọ́ 7 oṣù Kejìlá ọdún yìí. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ọjọ́ 21 oṣù Kẹfà ni adájọ́ Ekwo fi ìgbẹ́jọ́ sí lẹ́yìn tí agbẹjọ́rò Alison Madueke Benson Igbanoye àti agbẹjọ́rò EFCC MD Baraya parí ètò ní ilé-ẹjọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àjọ EFCC ti ń gbèrò láti ta ohun ìní tí wọ́n rí gbà lọ́wọ́ Alison Madueke lọ́pọ̀ fún àwọn ará ìlú kí wọ́n sì kó owó rẹ̀ fún ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí àṣẹ láti ilé-ẹjọ́. Alága àná fún EFCC Abdulrasheed Báwà sọ wípé £153 million àti 100 ohun ìní ni wọ́n ti rí gbà lọ́wọ́ Alison Madueke. Wọ́n ṣe ẹ̀sùn wípé ó sá lọ orílẹ̀-èdè United Kingdom tí ó sì tẹ̀ pa sọ́hùn lẹ́yìn sáà rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà láàrin ọdún 2010 àti 2015 lábẹ́ ìṣèjọba ààrẹ Goodluck Jonathan. Ṣùgbọ́n nínú ìpẹ̀jọ́ ni mínísítà àná yìí ti béèrè fún àṣẹ kí EFCC sún àsìkò ìpàtẹ ọjà fún ohun ìní rẹ̀ síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gbogbo àgbáyé ṣe ayẹyẹ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tí ó jẹ́ atọ́kasí fún ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ lágbàáyé fún ẹ̀bùn pàtàkì tí Ọlọ́run jogún fún un nínú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ó ti fìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù jùlọ ní ilẹ̀ Áfíríkà. Akọni tí à ń perí ni olóògbé Rashidi Yekini tí ó yẹ kí ó pé ẹni 60 ọdún lónìí bí kì í bá ṣe ti ikú tí ó yọ ọwọ́ rẹ̀ láwo. Wọ́n bí Rashidi ní ọjọ́ 23 oṣù Kẹwàá ọdún 1963 ní ìpínlẹ̀ Kaduna láti ìdílé Yorùbá láti ìpínlẹ̀ Kwara. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ajórin wẹ́dà àti atọ́kọ̀ṣe mẹkáníìkì kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ pẹ̀lú UNTF Football Club ní ìpínlẹ̀ Kaduna. Ní ọdún 1982 ni ó darapọ̀ mọ́ Shooting Stars níbi tí ó ti lo ọdún méjì pẹ̀lú góòlù 55 nínú ìdíje 53. Ní ọdún 1993 ni Yekini di ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ láti gba oyè agbábọ́ọ̀lù jùlọ ní ilẹ̀ adúláwọ̀ African Footballer of the Year. Ní ọdún 1984, Yekini darí Shooting Stars lọ sí ìpele tí ó gbẹ̀yìn nínú ìdíje ife ilẹ̀ adúláwọ̀ African Champions Cup. Bákan náà ni olóògbé yìí gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ òkèèrè bíi Spain,
Tanzania, Saudi Arabia, Tunisia, Greece, Portugal àti Switzerland. Láàrin ọdún 1993 sí ọdún 1994, nígbà sáà rẹ̀ pẹ̀lú ilẹ̀ Portugal, ni Yekini gba àmì Silver Ball látàrí wípé ó jẹ́ ẹni tí ó gbá góòlù wọlé jùlọ bí ó ti gba góòlù 21 wọlé. Yekini kó ipa pàtàkì nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles bí ó ṣe pegedé láti kópa nínú ìdíje àgbáyé 1994 World Cup. Òun ni ó kọ́kọ́ gbá bọ́ọ̀lù wọ inú àwọn. Ó wà pẹ̀lú Super Eagles fún ọdún 14 bí ó ṣe farahàn nínú ìdíje mìíràn tí ó wáyé ní ọdún 1998. Nígbà sáà rẹ̀ pẹ̀lú Super Eagles, Yekini gbá góòlù 37 wọnú àwọn nínú ìdíje 62. Ìyàwó 3 ni Yekini fẹ́, ó sì bí ọmọbìnrin 3, Yẹ́misí, Ọmọ́yẹmí àti Dámilọ́lá. Akọni yìí dolóògbé ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2012 ní ẹni ọdún 52, 48 years. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.